bẹ́ẹ̀ ni tá a bá lọ àdé ni ọlọ́wọ́n bá ní kò ń ṣe èèyàn bẹ́ẹ̀ ni ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ìkànnì ìṣọ̀kan Oòduà TV network níbi tá a ti ń dábí ẹnu tá à ń rọ̀ bí òwe tọ́lọ́run bá mi dẹ̀ ń gbà fún wa lórí ọ̀rọ̀ tó sì ń lọ náà ni o ó lágbára ẹ jẹ́ ká wò ó bàbá wa kan tí a ṣe interview fún nígbà tá a bí wọ́n pé wọ́n ní bàbá Sunday Igboho ò ní lọ bàbá padà jẹ́rìí akọni fún gbogbo ọmọ Yorùbá pé yes àwọn òkè sọmọ alẹ́ Yorùbá wọ́n padà jáde wọ́n lọ ṣùgbọ́n kó tó di irú ẹni láti gbọ́ wípé Nigerian government ti kó àwọn sójà oríṣiríṣi wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ṣeéṣe bóyá fún kí àlàáfíà lè jọba ní àwa ò mọ̀ bóyá fún ogun ní àwa ò mọ̀ bóyá wọ́n dẹ̀ fẹ́ wá wòran pé báwo ni Yorùbá ṣe ń jà ní àwa ò mọ̀ ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ wípé bí bàbá wa Chief Sunday Adéyẹmọ aka Ìgbòho Òòṣà bó ṣe wà ní ìlú Ìgàngàn ní Ìbàràpá local government wọ́n láwọn sójà wà ń bẹ o ṣùgbọ́n wọn ò ṣe nǹkan kan kí lẹ rò pé ó lè fà àwọn náà ń wo ẹ sọ fún mi ta ni ò fẹ́ òmìnira kò sẹ́ni tí ò fẹ́ ta ni ò mọ̀ pé location 9 ti sú gbogbo everybody ó ti sú everybody oníkálukú ló fẹ́ lọ ń tiẹ̀ so gbogbo nǹkan yẹn ó jẹ́ káwọn èèyàn wò pé even a tún gbọ́ pé àwọn kan gan wọ́n tún kúrò nínú wọn resign torí pé ó ti sú wọn wọn mọ nǹkan tó kàn táwọn fẹ́ ṣe wọ́n tún kúrò nínú army torí pé ó ti sú everybody ṣùgbọ́n mo kí gbogbo ọmọ Yorùbá kú oríire o torí láìpẹ́ ọjọ́ a ó gba òmìnira àní láìpẹ́ ọjọ́ o a ó gba òmìnira Odùduwà nation àdúró láìpẹ́ ọjọ́ oríire ló jẹ́ fún wa. I'm congratulating everyone ahead in advance. That's gbogbo àwọn ọmọ Odùduwà ní o ẹ má wàá jẹ́ ká ṣojo ẹ má jẹ́ ká bẹ̀rù ẹni tá à ń sìn akọni ẹlẹ́rù ni o ẹ jẹ́ ká wò níbo ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ fojú sí báyìí bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ báyìí ní ìsìn níbo ló fẹ́ fojú sí níbo ni gómìnà fẹ́ fojú sí àti ààrẹ wa náà Buhari ibo náà fẹ́ fojú sí nítorí tí wọn lérò pé Yorùbá lè ṣe ni Yorùbá ṣe wọ́n ti rò pé Yorùbá máa ń lẹ́nu ni wọ́n lè ṣe wọn lóòótọ́ a ní sùúrù tó pọ̀ o a máa ń ní sùúrù gan àdẹ̀kí tètè jà ṣùgbọ́n tọmọ Yorùbá bá bínú tán kò ní tán yìí bàbá la bínú tán pẹ́rẹ́ bàbá ẹ̀ lè dìde ẹni ìmáàmù wa ó máa ṣàkọsẹ́ wa o ẹni ìmáàmù wa máa ṣàkọsẹ́ wa ṣé ń gbọ́ mi bá so nígbà tí Yorùbá yẹ ti dìde nísìn gbogbo àwọn ọmọ akọni ilẹ̀ Yorùbá mo fẹ́ ká múra gírí ká ṣọkàn wa ní líle ká ẹnu wa ti kò ọ̀rẹ́dì ẹnu wa ti kò ká wá ṣe tán láti gba òmìnira yẹn gbogbo ìgbà tí ìpè bá ti ń wá báyìí kí gbogbo wa máa ṣe kí ni ká máa dìde ni tó bá ti sọ pé ó ti yá o ká máa dìde ni tó bá ti sọ pé ó ti yá o ká máa dìde nítorí Fúlàní must go.